Àgbàolè sinimá àgbéléwò tó fa kíkì. Mo ní ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Ẹ tún jẹ́ ká sáré gbé sinimá yìí yẹ̀wò. Àgbàolè. Nínú sinimá yìí láti rí akíkanjú olè tí ó lágbára tó fi odidi babaláwo méje ṣiṣẹ́ agbára tí a dẹ̀ rí ìtú tó ń fi àwọn ènìyàn pa. Ẹ wò tí ẹ bá ti wo sinimá yìí, ó wà lórí Àpáta TV. Ẹ jẹ́ ká lọ sí orí ìkànnì yìí kí a lọ wò lórí YouTube. So ẹ jẹ́ ká sáré sọ nípa ohun tí ó ṣẹlẹ̀ nínú sinimá yìí ní belenja. Gẹ́gẹ́ bí Sharon ṣe ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní kó ń kú fún ọjọ́ méje àbí kó ń wà láàyè torí pé ó fẹ́ mú Àgbàolè. Ǹjẹ́ tó bá jẹ́ yín ni bàbá Sharon, ṣé ẹ lè fọwọ́ sí kí Ọlọ́run kó ṣàánú wa? Ǹjẹ́ ṣé ẹ lè fọwọ́ sí? Ẹ jẹ́ kí n rí comment nínú comment section. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká jọ wò. Ṣé ẹ lè fọwọ́ sí kí ọmọ bàbá Sharon bí Sharon ṣe fẹ́ lọ kú lójú bàbá ẹ̀ torí agbára kó lọ kó dẹ̀ padà bẹ́ẹ̀? Ǹjẹ́ ṣó máa rọrùn gẹ́gẹ́ bí bàbá láti fọwọ́ sí? Ẹ wò apá kẹta sinimá yìí báwo ló ṣe fẹ́ rí? Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel wa tí ó bá ti jáde kí ẹ lè tètè mọ̀. Ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí, don't forget to subscribe to our YouTube channel. Ọpọlọ́gùn làwa àwọn ògbọ́n kọ̀ọ̀kan ẹ̀yin báyìí.